Aláàfin jẹ́ ká ṣe nǹkan gidi. Aláàfin ọba Adéyẹmí tó lọ. Tọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ látòkè délẹ̀ ó yá ẹ jẹ́ gbogbo wa ó máa dúpẹ́ lọ́wọ́ Rauf ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ ńlẹ̀gbẹ́ ẹlẹ́gbà àti pé nítorí kọjú sẹ́yìn nìkan ẹ̀yìn lọ́kọ sẹ́lòmíì bí ìlú gangan. Alhaji Imam Daud Igi Ogun ẹ̀ ní bàjẹ́ ẹ̀ ní ṣòfò ẹ̀mí. Ẹ̀yin Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe fún yín mo ti tọ́ mo rí tó ojú èmi nìkan kọ́ ní orí ṣùgbọ́n bàbá ní mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ikú bàbá yèyé tànù wọ́n tó wá ní kí n mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ikú bàbá yèyé tò wọ́n wá tó ní kí n dúpẹ́ lọ́wọ́ alága Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin Àtìbà Fídíò Ọ̀yọ́ West Ọ̀yọ́ East. Ọ̀rọ̀ kan ń bẹ tá a ti máa ń gbọ́ lọ́jọ́ tó ti pẹ́ wípé Aláàfin ni èjé wọn dá lé iṣẹ́ lẹ̀ lọ́yọ̀ọ́ Aláàfin ni èjé ohun mèremère tó dáa ọwọ́ ìlú Ọ̀yọ́ wá. Ìdáhùn sí gbogbo ọ̀rọ̀ ẹ tẹ̀lé mi ká lọ. Bóòlù yóò sì wá ní Agbo Rangers àti wá béèrè fún ẹni tó wà ń bẹ̀ gẹ́gẹ́ tó wà ń bẹ̀ nígbà náà Ìsíkìlù ni commandant nígbà náà àti sọ pé àwọn náà rí táyà sí nàmbà tí ní Nàìjíríà alága Ọ̀yọ́ Ìsì nígbà náà arúgbó sáyé àtàwọn alága mẹ́rẹ̀ àwọn ní ibi ọ́fíìsì làwọn padà gẹ́ẹ̀tì ọ́fíìsì àwọn ni wọ́n wá finance gbogbo ọ́fíìsì pátápátá tó fi yẹn sísì nígbà náà bọ̀ wọ́n wá ní ká bá fẹ́ kí Agbo Rangers yọ pẹ́ o àti ká ní ilé torí pé àwọn àjọ wa ìlú Fúlàní àti Haúsá Fúlàní àti Yorùbá bá ń jà fún tẹ́lẹ̀ ìjọba dẹ̀ ti pé èèyàn ti sí náà àwọn àjọ náà wá foríkorí pé ká wá ilé gbìyànjú láti wá ilé àwa padà rí bíbà àwa wú ìtọ́ wà pẹ́ bíbà yìí wà ní Agbo Rangers kọ̀ọ̀tà tó wà ní ìfà Agbo Rangers kọ̀ọ̀tà bá kíkọ́ rẹ̀ lọ báyìí nígbà tá a wá ń kọ́ lọ ìní àwọn alága mẹ́rẹ̀ẹ̀rin wá ní Àwọn alága local government àwọn alága olúkàgbọ̀ Ọ̀yọ́ West Ọ̀yọ́ East and Fídíò Ọ̀yọ́ West Àtìbà Fídíò ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà wá ní àwọn náà kò ní lọ́wọ́ owó tá a ná sí ààyè yìí 7 million lọ́jà látọ̀dọ̀ tèmi. sí jẹ́ káwọn èèyàn bí káwọn ará ní iṣẹ́ tẹ́ rí yìí don't work nígbà mo ń sí lọ gbogbo tó parí ilé ìfọ́ 4 million làwọn alága mẹ́rẹ̀ẹ̀rin dá 15 million gbogbo 15 million pátápátá. Aláàjì ìgbà tẹ́ ẹ̀ ṣe lọ yẹn ṣe àwọn náà rí ní ẹ̀kan pé káwọn support abẹ́ lọ béèrè fún ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn. nígbà tí ìpínlẹ̀ ti kọ́kọ́ ṣáájú wọ́n dẹ̀ ń wà náà àtàjọ́ sí ìpàdé security council meeting tí a máa ṣe Agbo Rangers náà ti dára wọn nígbà wọn ti ní ọ́fíìsì ọkọ̀ yìí state governor ló gbé mọ́tò yẹn fún Agbo Rangers àwa béèrè ọ̀kan náà nínú ìpín ọ̀kan Ìbàdàn state government tó wà bẹ́ẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni Ṣèyí Mákindé àwọn ni wọ́n gbé ọkọ̀ yìí fún Agbo Rangers department ní Ìbàdàn wọ́n wá gbé kan fún wa nínú mọ́tò tí wọ́n gbé fún wọn tẹ̀lọ́ fi ní tiẹ̀ méjì wà ní Ìbàdàn kan náà wà ní òkè so ilé yìí wọ́n wá di pé mo lọ request for more personnel yá àwọn òṣìṣẹ́ tí wọ́n fún wa yìí kéré àwọn àti tá a bá fẹ́ mọ́ àyàfi kí ilé gbèrè kó wà kò fi ní jẹ́ pé tọ̀rọ̀tọ̀ níbi wọn ilé tálága gbé tẹ́lẹ̀ ni wọ́n ń gbé ó jẹ́ kí wọ́n mọ̀ yìí pé àwọn alága ń béèrè náà fẹ́ lo ilé àwọn tó di wọn gbọ́nà torí alága local government Àtìbà òun gangan ni ó fi inú ilé rẹ̀ lé àtàwọn east gbogbo àlejò tí wọ́n á ní wọ́n ń gbé lọ fún tẹ́lì wọ́n ní àwọn fẹ́ lé wọn lè lé wọn pẹ̀lú ìgbọ́dọ̀ wọn fẹ́ rìn tó ilé gbè tí wọ́n fi ní quarters tí wọ́n ń ṣe lọ́dọ̀ náà wá ní àwọn náà kọ̀ mí lọ́wọ́ 24-25 million lánàá
gbogbo ilé ìtorí pé gbogbo nǹkan yẹn wà nù ilé lọ́wọ́ àwọn ilé bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé àwọn ni wá sí ẹ̀fọ́ wá sí bá dé Aláàbí àwọn ìpẹ́tẹ̀ sí fún Ọ̀yọ́ ẹni mísọ̀ nínú politics ni torí mo sáà ń pa àǹfààní yìí ibẹ̀ ni ṣé ẹni mísọ̀ kan politics ni. pẹ̀lú ògbó Ọlọ́run mọ́jì ní david pé mo fẹ́ dìbò ní tí mo ní ni pé Quran àtàdísà ní Muhammad jẹ́ aṣọ mọ̀ pé ìnífẹ̀ẹ́ ìlú ẹ̀ ní ààrẹ ẹ̀sìn so mo fẹ́ kọ́ máa bẹ́ ní ìrìn ìgbẹ́ láìláì pé gbogbo nítẹ̀dá bá sílẹ̀ tí ọ̀hún sílẹ̀ mọ́ á dàsẹ̀ rẹ̀ lọ́kàn dáadáa tó bá sílẹ̀ tí bá ń sáǹfààní là ń pè ní sọ́dà kó tó ń jà rẹ̀ ní ìbẹ́nu pa ìbẹ́nu báìbù náà ìpè téèyàn bá sí ilẹ̀ o yóò mọ ibà aṣọ ni o ọkọ̀ ni o yóò gbò tó fi wá jẹ́ pé ilé ìjọba wa sí ẹ bá wá wo àwọn fún ọkọ̀ kankan síbẹ̀ Ọ̀yọ́ Zone Agro staff quarters was commissioned by Ọba Akeem Abimbola Ọ̀wọ̀ Adé ní bàbá yìí ìyá Aláàfin of Ọ̀yọ́ today that day Thursday 17 July 2025 to the glory of our service to humanity facilitated by Imam Sheikh Daoud Igboho Adimul Muslimin of Ọ̀yọ́ Alhamdulillah. Sponsored by Imam Daoud, Chairman Abidjan, Chairman Atiba, Chairman Ọ̀yọ́ East àti Chairman Ọ̀yọ́ West local government. Àwọn méjèèjì wá kó owó jọ àwa jọ sí papọ̀ ní ọjọ́ 15 July tí ń ṣe déédéé ọjọ́ òbí Aláàfin kó bàbá yìí táwọn fi ń palẹ̀ omi mọ́ fún àwọn nǹkan míì tá a tún lọ. Ìgbà tí èmi rí àwọn nǹkan yìí tí mo ra sọ̀rọ̀ lórí ẹ̀ lórí sí àwọn èèyàn jẹ́ kí n mọ̀ pé ṣe eléyìí nìkan nǹkan tó tọwọ́ yín wọ̀ lúwọ̀ yìí. Àwọn kò fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ jẹ́ àwòkọ́ṣe rere mo fẹ́ kẹ́ tó bá yẹ pé nǹkan mi wà mo fẹ́ ká débẹ̀ èní nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ìhàwó ni àwọn ará Ọ̀yọ́ àtàwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n kọ́ sí nǹkan yìí. Ní tí mo kọ́ rí ni pé ará Ọ̀yọ́ bá débi pé tẹ́nìkan bá sọ pé ará Ọ̀yọ́ ò mọ̀ọ́re ní máa sọ pé rọ́ọ̀nì àbòsí ni. Ẹlẹ́ẹ̀kejì Aláàfin yìí jẹ́ ká ṣe nǹkan gidi. Aláàfin Ọba Adéyẹmí tó lọ níbi panápaná tá ń lọ yìí lọ́jọ́ tí a gbọ́ pé mo bí panápaná dé wọ́n dìde pẹ̀lú ọlá wọn láti ṣe àdúrà láti sá eré láti jẹ́ káwọn èèyàn bọ̀ pé inú àwọn dùn sí pé irú mi l'Ọlọ́run lò láti mú àjàgà arọ́ táwọn èèyàn máa papá Aláàfin jẹ́ káwọn ó ṣe ní òjò lè ṣe ọwọ́ inú wọn dùn wọ́n ṣe àdúrà ìpàdúrà yẹn Ọlọ́run dàbí Ọlọ́run gbà délẹ̀ so inú aráàlú Ọ̀yọ́ dùn sí mi gan-an débi pé tẹ́nìkan bá fẹ́ mọ̀ tó mọ̀ tí mo sọ ó bí mi lọ́dọ̀ ará Ọ̀yọ́ lónìí lọ́dọ̀ ọmọ Ọ̀yọ́ gidi yan gbọ́dọ̀ máa ń ní ọ̀tá o ṣùgbọ́n 95% ọmọ Ọ̀yọ́ inú wọn tó ṣe nítorí pé wọ́n ti rí mùdùnmúdùn àtàǹfààní kò ságbẹ̀ kankan tí ń lo pẹ̀lú ẹ̀rù lòdì lọ́wọ́ ti dé kò sí Fúlàní kankan náà táwọn Yorùbá mi ọ̀nà sí mìíràn tó máa pa màálù bàràǹdà tí ọmọ wa gba owó lọ́wọ́ oko tí ọmọ àtàwọn kò sí mọ́. Yàtọ̀ fún àwọn ìjọba ìbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó wà lọ́yọ̀ Aláàfin ìjà àwọn ìjọba ìbílẹ̀ míì tó yí àpò ṣé wọ́n ń jàǹfààní wọn bí ẹ̀ṣọ́ bí wọ́n ṣe wà yìí gbogbo ọjọ́ mọ́nà Ògbómọ̀ṣọ́ ni ọ̀nà Àsẹ́yìn ni ọ̀nà Ìwó ni ó dàbí tá à ń lọ yìí immigration tá à ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí nígbà tí wọ́n kó irinṣẹ́ immigration dé tẹ́rù ń bà wá ń gbà ìjọba kó dé láàrin ibi àwọn agbóríjà ìsìnkú tó bá a lọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé facilities tí wà tó jiná yìí tẹ́ pé ó tóbi tá à ń lọ bẹ̀ ní ìsìn àwọn agbóríjà ìsìnkú náà wọ́n tó lọ jókòó níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbà wọ́n dé gbogbo ọjà Ajégúnlẹ̀ tó lè máa wá bí àgbúrò lè máa láti ọdún mẹ́rin náà ti lọ. ẹ̀yin aráàlú tó ẹ rí i pé mo ṣèlérí fún yín wípé wọ́n wà aláàjì tí wọ́n pè ní aláàjì ìlú Ògùn yín wà wọn kan mo sì ṣe fídíò kan pẹ̀lú wọn eléyìí ló ń jẹ́ pé mo ṣe ń fojú kàn wọ́n nígbà àkọ́kọ́ yóò mọ yàyí lẹ́nu ọmọ Ọ̀yọ́ ó ṣe fojú kàn àwọn bàbá ẹ̀ ní sọmọ àlè ọmọ ìlú kan ló tó sẹ́ni. bẹ́ẹ̀ ni bàbá ìmáàmù ọlọ́mọdé bàjẹ́ fún bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n fún wọn ní nọ́mbà mi ọwọ́ wọn ni wọ́n ti gba nọ́mbà mi ibi àwọn ibi tó kù ìní dáyé lágara màá débẹ̀ àmọ́ bẹ́ẹ̀ tó ẹja lọ.